nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Gbogbo Tìjàní àti ṣe Súfì pátá tí wọ́n bá tún bá wọn níwájú náà èmi kì í mọ sọ bẹ́ẹ̀ o torí pé nínú gbàgbọ́ tí wọ́n gbàgbọ́ ni pé gbogbo la ilaha illallah lọ́dọ̀ wọn òun náà ni pé gbogbo táwọn rí lọ́lọ́ yóò ní anallah ọlọ́run ni mí antallah ọlọ́run ni wọ́n náà huwa Allah ọlọ́run lòun náà hadha Allah lẹ́yìn náà wa hadha Allah wa tilka Allah wa dhalika Allah as-sama'u Allah al-ardu Allah at-tuyuru Allah al-hayawan Allah báwo Allah wà lọ́tọ̀ ni alimini khaliqin ghayrullah ọlọ́run bá ní ṣe ẹnìkan tó ń bẹ tọ́ dá yín Allah lọ́ba dẹ́dà ìtókùnrin tọ́lọ́ sí kí ni àyìnbó ní sẹ́wọ̀n kó ṣe wá gbé wa láwọn àmọ́ sí ọlọ́gbọ̀n sáwí kó alẹ́ ní kókó mẹ́ lálẹ́ ní kókó mẹ́ tó wájú pé ọlọ́wọ́ pé ń ba 80 years lẹ́bí sí ó padà kó mẹ́ ìbádọ̀ tọ̀ Súfì ọ̀tọ̀ kò jọra wọn ẹgbẹ́ gba Súfì láyé lẹ́yìn o àwọn tó wọ́n ṣe Súfì ẹnikẹ́lẹ́ dáná nígbà tó wà ń pegi lọ́lọ́run tó ń pè irin lọ́lọ́run kí ni àtàlà àwọn àtàwọn sọ̀kò àdébọ̀ Muhammad sallá ọlọ́run ní kúlẹ̀ yá wàlẹ̀ káfírùnà ọlọ́run bá ní ọyá sọ pé ẹ̀yin káfírùnà lá àbúdú wọn tá àbúdú náà èmi ò ní bá yín sin gítà sin yọ wọn ò rí kí lọ́lọ́ kí ni wọ́n rí sí òsà àwọn àgbà mọ̀kádàmù nínú tọ̀ríkà Súfì tí wọ́n bá gbàgbé igi ọlọ́run ni wọn ò rí fọlọ́ yẹ baba ẹ̀pẹ̀ kan ní wọn kẹ́ bí ẹni kelele ẹ̀ka mú fóònù mi lọ́wọ́ tó bá ní iPhone mi ẹgbà lójú pẹ̀lú nípa sọ́tọ̀ ìpè tó bá padà yóò ní baba ṣe ẹja wọlé kí sọ̀rọ̀ ta ọ̀rọ̀ ibi jésù ni ẹ pé Allah ni o àmọ́ ìbá jẹ́ nìkan sí kíní ètò wọn pè ní tọ̀ríkà Tìjàníyà ni òdodo ọ̀rọ̀ mọ́sọ̀yàn. aburú kọ́ kí nǹkan máa yéèyàn kí yẹn dẹ́ béèrè bọ̀ àgbà aburú ni kéèyàn máa sọ̀rọ̀ lórí tí ò yéèyàn bí pé yẹn understand ọ̀rọ̀ yẹn. afá ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ la ilaha illallah ní mahalu tarbiya tá bá fi lè bí wípé kí ni fóònù ẹni ò ní sọ pé fóònù yóò sọ pé Ọlọ́run ni. ṣe rí ó ṣe wà bí ìyàwó gọ̀kẹ́ kí ló fi kàn ń tán sọ fún yín ni pé nǹkan kan ò lè máa yè nǹkan kan ò lè máa bẹ àfi kó jẹ́ pé Ọlọ́run ní í yè lára ẹ̀ Ọlọ́run sì ní í bẹ lára ẹ̀. Ọlọ́run nìkan lèèyàn máa ń wá ìyẹn wà nǹkan míì ògbégbé ayé ló bìlí pé ẹ jẹ́ ká wá owó a fi bọ́ family a fi ṣe nǹkan kan so yẹ ká máa wá nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ni kò sí nǹkan kan tó jẹ́ kó wó ní value tó jẹ́ ó di nǹkan téèyàn lè máa wá ju bí Ọlọ́run sì ń gbé ara ẹ̀ lọ nítọ́lọ́run fi ń sẹ̀mí lára tiẹ̀ nìyẹn kò wá sí nǹkan kan tí ò sọ́lọ́run lára ẹ̀ gbogbo nǹkan lọ́lọ́run wà lára rẹ̀. Wahdatul Wujud yìí mo ti sọ̀rọ̀ nípa ẹ̀ láìmọye ìgbà ìsúnmọ́ Wahdatul Wujud ni wípé ká mọ̀ pé gbogbo ohun tọ́lọ́run dá o Ọlọ́run ní sẹ̀mí lára ẹ̀ Allahu Akbar ó sì tóbi ju gbogbo tó dá lọ ibi tó wá kọ́kọ́ lọ Akbar yẹn sí ó kọ́kọ́ dá tó tóbi ju gbogbo tó dá lọ ó dá Muhammad sallallahu alayhi wa sallam gbogbo tó wá dá yẹn kò wá sí ti ń sẹ̀mí lára rẹ̀ tó ju Ọlọ́run ọba àlekè ọlá lọ Wahdatul Wujud gbogbo nǹkan tó wọ́n exist láyé Ọlọ́run ọba ló exist lára ẹ̀ nǹkan kan ò bá ti mọ̀ sí tí kì bá sọ Ọlọ́run ọba àlekè ọlá dákun ìgbà tó wá sọ wípé Ọlọ́run ni wọ́n ń pe gbogbo nǹkan ilá ta ilá náà àwọn Tìjàní àtúnṣe ń kọ́ mọ́sálásí ta tún darí ẹ̀kọ́ náà mọ́ká gbogbo ayé lánàá dẹ̀ kàkálẹ̀ tẹ́fẹ́ fi kọ̀ndẹ́mù ló wà nínú Al-Qur'an la ilaha illa anta wà nínú Al-Qur'an la ilaha illa ana wà nínú Al-Qur'an la ilaha illa huwa wà nínú Al-Qur'an èwo ni ò sínú Al-Qur'an nínú gbogbo àwọn ayé lánàá tẹ̀ kàkálẹ̀ tá a bá tẹ̀ wá pé ẹni tó ní làákàyè pé Ọlọ́run ni ẹni tó ní làákàyè sẹ́yìn náà bẹ̀rẹ̀ tẹ́ ẹ ṣe rí pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ jáde lẹ́nu sáà sọ pé Ọlọ́run lẹ́yìn náà ní sí kò ní máa jẹ́ ìsọ́ọ̀tì fọ́nà káàtì sọ pé àpò ní làákàyè lọ́lọ́ sáàtún àsọ pé Ọlọ́run lẹ́yìn náà ní tá à sọ ni pé Ọlọ́run ti ń yè lára ẹni tó ní làákàyè ní yè lára ẹ̀yin náà tẹ́ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ̀. níta wá lè fi challenge ọ̀rọ̀ yẹn ni pé irọ́ ni Ọlọ́run ò yè lára gbogbo nǹkan. ọ̀rọ̀ yẹn simple la ilaha illallah nínú àkídà àwọn ní Súfì fẹ́ tó bá usul tarbiyya ni pé ara gbogbo nǹkan lọ́lọ́run wà gbogbo nǹkan ló mọ̀ wọ́ Ọlọ́run lára ẹ̀. kí ló wà lórí onísúfí tá a fi mọ tọ́lọ́run rán Nábì wá ṣe láyé nínú ayé Al-Qur'an tó ń bá wa sọ̀rọ̀ tí ń sàlàyé àná Muhammad fún wa. wa ma arsalnaka àkànrẹ́ illa rahmatan lil alamin gbogbo alámù láti ní ọlọ́mọ ìjẹ́kẹ̀ fún wọn. tó bá jẹ́ pé òjò ti ń rọ̀ tó bá jẹ́ pé ìkẹ́ni ń jẹ́ fún yín rahama yẹn ọ̀dọ̀ Ànábì náà ni ti ń bọ̀ tó yẹ pé ònà tó ń ràn tó bá yẹ pé ìkẹ́ni fún yín rahama yẹn ọ̀dọ̀ Ànábì náà ni ti ń bọ̀ wa ma arsalnaka illa rahmatan lil alamin gbogbo tọ́lọ́run fi kẹ́ ayé inú Ànábì láti mú ìkẹ́ náà Ọlọ́run bá àlékẹ́ ọlá sì ń bá wa sọ bẹ́ẹ̀ nínú Al-Qur'an pánàbí la fi kẹ́ gbogbo ayé la ilaha illa anta la ilaha illa ana la ilaha illa huwa ìtàn sọ náà ni wípé ìwọ tó jókòó náà ò bá mọ̀mọ́ bẹ́ẹ̀ Ọlọ́run ní ń dún lára ẹ̀ èmi tó ń wo yìí náà Ọlọ́run ní ń dún lára mi tí ẹnìkan bá wá ṣe nǹkan fún ọ tó bá pa ẹnì yìí ṣe nǹkan fún ọ ó dùn mọ́
ó tètè mọ̀ wípé Ọlọ́run ní ń ṣe nǹkan tí ń dùn mọ́ lára ẹni yẹn lọ́wọ́, torí pé ẹni tọ́lọ́ ń lò tí fi ń ṣe tó dùn mọ́ lọ́wọ́ yìí Ọlọ́run tún lè lò ó láti tún fi ṣe nǹkan tí ó dùn mọ́. Ọjọ́ tó bá wá fi ṣe nǹkan tí ó dùn mọ́ lára ẹni yẹn ó tètè gbọ́ yé pọ́lọ́ náà ni. Tẹ́ bá rí àwọn mọ̀kọ́dàm tí ẹ̀ ń sọ yìí tó tọ́ wípé wọ́n máa sáré sọ pé gbogbo nǹkan náà lọ́lọ́run bẹ lára ẹ̀, kò sí tí wọ́n ní mọ́ bọ́lọ̀ ń tọ́jú, gbogbo tọ́lọ̀ ń dáná mọ̀ bá tọ́jú. Tábárí mùsùlùmí wọn máa tọ́jú ẹ̀, kírísítẹ̀ wọn máa tọ́jú ẹ̀, oníṣẹ̀ṣe wọn máa tọ́jú ẹ̀. Onísúfí ó understand ayé débi pé Ọlọ́run ní ń gbé lára gbogbo nǹkan sọ̀rọ̀, ní ń gbé lára gbogbo nǹkan sẹ̀mí. Ìwọ tó ń ṣe yẹn náà Ọlọ́run ní ń bẹ lára ẹ̀. Tó bá yè nínú ọpọlọ yín ẹ ti máa gbọ́rọ̀ iye, òun ní yè lára yín tẹ́ fi ń sẹ̀mí, àmọ́ tó bá yè nínú ọpọlọ yín ẹ ti gbọ́n tí wọ́n sọ iye. Sọ Ọlọ́run ní ń yè lára gbogbo nǹkan. Ọ̀rọ̀ yín ò wrong in any way. Tẹ́ bá fẹ́ sọ wípé ọ̀rọ̀ yín ò right, ìtẹ́yìn ó kàn sọ ni wípé rárá o, Ọlọ́run kọ́ ní ń yè lára gbogbo nǹkan. Kí a máa àwọn excuse wá bíi pé mi náà ṣe Tìjàníyà fún 18 years wọ́n lè sọ pé mi mọ tí mò ń sọ. Àfà ò mọ tó ń sọ. Àwọn MS bàbá àwọn Ifámọ geography wọ́n ṣe Islam for 30 years, more than 30 years. Ifámọ geography ṣe Islam more than 30 years. Àwọn MS bàbá ṣe Islam fún 20 something years. Yet tí wọ́n bá ń sọ̀rọ̀ lónìí a máa sọ pé wọ́n mọ tí wọ́n sọ nípa Islam. So ìwọ tó wá ṣe tọ̀ríkọ̀ Tìjàníyà fún 18 years ìwọ tó sọ wípé téèyàn bá ṣe àwọn aláàfáà yẹn fọ́ ni téèyàn bá ṣe Sufi nínú Tìjàníyà, ṣé wọ́n máa ń ṣe Sufi nínú Tìjàníyà? Ṣé bí Tìjàníyà ni wọ́n máa ń ṣe nínú Sufi? Ìgbà tó sọ wípé wọ́n sọ pé kinní kan Ọlọ́run ni, aeroplane Ọlọ́run ni, ilẹ̀ Ọlọ́run ni, wọ́n tún ṣe fẹ́ kírun tí wọ́n tún kọjú sọ́nà Mẹ́kà pẹ̀lú ti kíbla pẹ̀lú tó ṣe jìnnà tó, wọ́n àti máa kọjú síbi tó sọ wípé nǹkan mìíràn pè lọ́lọ́run, wọ́n fẹ́ kàn máa kọjú síra wọn. Tọ̀kọ́ náà kó bá wa yè yín o, gbogbo àwọn nǹkan tó kú lára yín tẹ́ fi rọ́rọ̀ ìgbọ́ yìí kọ́lọ́n kó jẹ́ òye, kọ́lọ́n kó bá wa yè ń bẹ́ẹ̀ kọ́ wọ́n láti tóbi àná Muhammad. Gbogbo àwọn tí ò tí ì yè lára tiwọn náà tí wọ́n ti gbọ́ yé pọ́lọ́ ní gbé ara gbogbo nǹkan, àti rí mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtòníṣẹ̀ṣe àtòkè àtilẹ̀ àtòrùn àti gbogbo nǹkan, ọmọdé àgbà àtẹ̀yìn àtàwọn tó kù náà tán ti gbọ́ yé pọ́lọ́ ní gbé lára gbogbo nǹkan, kọ́lọ́n kó dáhùn kó bá wa yè oníkálukú wọn. Yín tó kú lára yín tí ò tí ì yè tẹ́ fi gbọ́ yé, kọ́lọ́n kó bá wa yè kọ́ láti tóbi àná bí. Assalamu alaikum.